Ogun fún obìnrin tí nǹkan oṣù ẹ̀ ń dúdú tó dẹ̀ fẹ́ finú ṣoyún bísímìláì. Ẹ bá mi gẹ́ẹ̀tì egbò igi ìnábírí, ẹ gẹ́ẹ̀tì èso ejìrìn, ẹ gẹ́ẹ̀tì pòròpórò ọkà bàbà, ẹ gẹ́ẹ̀tì kán blálà àbẹ́ẹ̀kẹ́ nínú kán, ẹ lọ nǹkan mẹ́rẹ̀ẹ̀rin papọ̀, ẹ sọ di powder, tó bá tutù ẹ jẹ́ kó gbẹ, sọ di powder. Ṣíbí kan láàárọ̀, ṣíbí kan lálẹ́ tó bá ti bẹ̀rẹ̀ nǹkan oṣù ẹ. Tó bá ti parí nǹkan oṣù o nílò mọ́, farabalẹ̀ kó gbọ́ fídíò ìdélẹ̀, ògì ẹ̀kọ́ gbígbóná ló mọ̀ fi lò. Síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá iṣẹ́ ìtàn ìkọ̀rọ̀ bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní charity account 20 44 23 76 80 20 44 23 76 80 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization lẹ́ẹ̀kan sí 20 44 23 76 80 First Bank Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹ̀yin tẹ́ ń wojú Ọlọ́run ọba fọ́mọ tẹ́tí ń dààmú káàkiri ẹ wá lọ fún full package special package wa wàá finú ṣoyún wàá fẹ́yìn gbọ́mọpọ̀n kódà kó o ti wọ menopause bisimilahi ta'ala egbògi wà tó máa reverse ẹ bisimilahi ta'ala ẹ̀ẹ̀dà ni fibroid ni yeast ni PID ni blockage tube ni oríṣiríṣi nǹkan ni gbogbo nǹkan tó bá wù wọ́n jókòó sínú womb wọ́n jókòó sínú ovary a máa treat ẹ wàá gba product wàá tún gba special the same thing ọkùnrin tí ó pé wọ́n mú nǹkan ọmọkùnrin àbó ní ìdákọ́lẹ̀ aróbò sáńdálà mú ó ní demand power weak erection quick ejaculation low sperm count abẹ́ni tó ń lálàkàlà tó ń forí kópa látakùn tó ń jẹun lójú oorun abẹ́ni tó wà nílò òyìnbó bí aláìsí tó ń ṣiṣẹ́ bí aláìṣe tẹ́mi òkùnkùn ń dà láàmú tí lọ síwájú ò bá abẹ́ni tó wà lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́ cancer ní diabetics ní asthma ní ó ti lo oògùn sí kò lọ́wọ́ ayénú lẹ́sẹ̀ ayénú ẹ contact Sheikh Alfa lórí +234 810 913 1425 ẹ WhatsApp wa lórí +234 810 913 1425 a wà ní Abraham Adesanya Lekki Ajah Etí Ọ̀sà Lagos kò síbi tẹ́ wà tá àti lè deliver ọjà fún yín à ń lo GIG logistics a dẹ̀ ń lo DHL láti deliver across the globe ẹ̀yin lè máa sanwó delivery right way lẹ́wà ètò àdúrà wà tá a fi yanjú problem fáwọn èèyàn ètò sàárà wà ètò ààwẹ̀ wà ètò ọ̀ǹtú wà bó a fẹ́ ọ̀ǹtú ni onídìí odidi àlùkùránì ní onídìí orúkọ Ọlọ́run ní ọ̀ǹtú wà àti àwọn halal powder yàtọ̀ sí product tá a máa ṣe fún yín bí sínú láì tààlà àwọn product wà yìí made in India packed in South Africa ó lágbára púpọ̀ àbáwọn èèyàn polówó ẹ̀ àwa là ń ta àwa la ṣe Sheikh Alfa International Limited ẹ ti rí báyìí ó wà sealed ó dẹ̀ wà halal ó wà scientific approved ó ní NAFDAC number ìjọba Ọlọ́run ọba dání tested and confirmed prevention ní all in one yìí treatment ní cure ní kò ṣe má nílé òun àti miracle leaves ikùn èèyàn ń wò èèyàn ní constipation ó forí kókó náà takò ń jẹun lójú oorun ó ń gbóòórùn ẹ̀mí òkùnkùn nínú ilé ẹ̀bọ́ ilẹ̀ fi sprinkle inú ilé ẹ̀bọ́ ilẹ̀ ẹ̀kẹ́ fi ṣanra ẹ̀bọ́ ilẹ̀ ẹ̀kẹ́ mú áfírì gbogbo oúnjẹ ojú oorun gbogbo àwọn oríṣiríṣi nǹkan áfírì ẹ̀ nínú system yín the same thing all in one náà ẹ get transformer 1100 power fún ìdákọ́lẹ̀ aróbòsá aróbòkú ni gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn quick erection quick ejaculation ẹ get caterpillar fún obìnrin tó bá parí period ẹ̀ tán after 3 days kó bẹ̀rẹ̀ sí ní lo caterpillar òun àtọkọ ẹ lè lo òun nìkan lè dá lò á conceive bismillah ta'ala ẹ get bulldozer met fibroid fún fibroid ní fóyún ìjú ni àtàwọn àìsàn míì tó farapamọ́ tóbìnrin lè lò ó wà effective gidi ẹ get memory booster ìsọ̀yè ilẹ̀ am fọmọdé àti fún àgbàlagbà tó ń gbàgbé nǹkan kódà kó lọ́wọ́ ayé nínú bismillah ta'ala àwa ní àwọn special package tá a máa ń ṣe tọ́rọ̀ bá gbẹnu tán tá a máa jáde tán sí kéṣẹ nìyẹn bismillah ta'ala tá a máa ṣe àwọn special powder fún yín àdé ní secret jì fún yín láti evil world Ọlọ́run bá la máa pè dá sọ̀rọ̀ yín orí pé kí ni ẹ̀mí òkùnkùn wà oṣó wà àjẹ́wà ẹlẹ́bọ lóògùn wà innahu yarakum huwa wa qabiluhu min haythu la tarawnahum wọ́n ń wò yín tẹ̀yìn ẹ̀ lè rí wọn yatakabbatuhu shaytanu minal mas wọ́n fọwọ́ kànyàn òun ló fi lògùn sáwọn nǹkan ẹ̀ títí torí pé kò sí ṣe ń jì sí àwa máa treat ẹ for both natural and spiritual gbogbo ọ̀nà tó jẹ́ ọ̀nà àlálì tó jẹ́ ọ̀nà natural látọ̀dọ̀ Ọlọ́run tí wọ́n fi ń gbà wòyàn sàn both natural and spiritual ló ń bẹ lọ́dọ̀ Sheikh Alfa International Limited tí ó ń ṣe ìrújú bisimilahi ta'ala tilka hududullah wa ma yuti illa wa rasulahu ní kọjá inú àlà Ọlọ́run àti tòjíṣẹ́ ọlá tí tóbi Ọlọ́run ọba inna wa ma yudabbiru al-amra fasayaquluna Allah Ọlọ́run ọba ló ń control ayé so kò sí ibi tọ́lọ́run bá ti ń dún ibi tálálẹ̀ bá ti ń dún ẹ̀mí òkùnkùn máa ń sá lọ ni wọ́n mọ̀ tẹ̀síkútù mi wárakátí ilẹ̀ ayé alámùá toríwé kan ò ní bọ́ Ọlọ́run bá máa mọ̀ sí lè dá ilẹ̀ udawahu falitẹ́tìlì budawahu lè dá yíkún falitẹ́tìlì bu bí ara Ọlọ́run ní dá ìsàn kan kó má fi wòsàn ìtìlẹ́gbẹ̀ẹ́ ẹ kọ́ńtàtì Sheikh Alfa lórí +234 810 913 1425 inna li zata lillahi jami'a gbogbo agbára Ọlọ́run ọba lónìí masalamu wa ilà lè kọ́ ẹ fi fídíò